Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT. Ẹ kú bójú ọjọ́ ṣe rí, ṣe dáadáa ni mo bá yín. Ẹ rí pé mo kọ Gistlover. Àlẹ́gbẹ̀ẹ́ Gistlover yẹn, mo kọ Adebukola Kolapo. Ẹ dẹ̀ rí pé mi kì í sábà wá ní time báyìí. Bí mo ṣe gbọ́ news yẹn tí mo wá lọ wò ó, àti mo ti kọ́kọ́ gbọ́ àwọn rumor yẹn bọ̀, mo fi pé bí a kò right, kò real. Bí mo ṣe wá gbọ́ news yẹn tí mo wá lọ wò nípa Gistlover, ẹ̀rù Ọlọ́run bà mí. Ẹ̀rù Ọlọ́run bà mí, ó dẹ̀ jẹ́ nǹkan tó bà mí nínú jẹ́ gidigidi. Nǹkan tó ṣe bà mí nínú jẹ́ ni wípé kò sí nǹkan téèyàn ṣe tí ò lérè o. Gbogbo ẹ̀yin tẹ́ ń ba tọ̀dá ọmọlàkejì yín jẹ́, ẹ lè máa gùnkè lénìí, ẹ sì máa padà wá jábọ́. Gbogbo ẹ̀yin aríjẹ nídìí màdàrú, gbogbo ẹ̀yin tó jẹ́ pé ìbàjẹ́ èèyàn àti ẹkún ẹlòmíì ò ní oúnjẹ fún yín, ẹ sì ń padà bọ̀ wá sunkún. Ọwọ́ pẹlẹbẹ yín sì ń padà bọ̀ wá ségi. Ẹ sì ń padà bọ̀ níbi tí ẹ gba yìí tẹ́ ẹ lẹ́yẹ̀dé. Gbogbo ẹ̀yin tẹ́ wà níbi tẹ́ ẹ ti ń ba ayé èèyàn jẹ́. Gbogbo ẹ̀yin tí ìṣubú ọmọlàkejì jẹ́ ayọ̀ àti ògo fún yín, ẹ sì ń padà bọ̀ wá sunkún. Ibi tẹ́ ẹ láyọ̀dé, ẹ sì ń padà bọ̀ wá ba inú jẹ́. Ẹ máa jó nìṣó, ẹ máa mẹ́rì nìṣó, ẹ jẹ́ kí inú yín máa dùn nìṣó. Mo mọ̀ pé ní jọ́kọ̀jọ́kọ̀ mọ kí máa lọ sọ́jà kò ní bọ̀. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé ìṣubú ọmọlàkejì yín ni ayọ̀ yín. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ ń rí jẹ ní ìdí màdàrú nídìí àti bayé aláyé jẹ́, ẹ fi ń ṣayọ̀, ẹ sì máa padà sunkún. Ayọ̀ tẹ́ ẹ nílé ní sì máa padà wá dìbànújẹ́. Nǹkan kan bà mí nínú jẹ́ gan lénìí nígbà tí mo gbọ́ pé wọ́n mú àwọn Gistlover. Kì í ṣe pé wọ́n mú wọn ló bà mí nínú jẹ́, torí pé mo mọ̀ wípé ọwọ́ pálábá wọn máa padà ségi. Mo mọ̀ pé kò sí bí irọ́ bá lọ lógún ọdún, òtítọ́ máa bá níjọ́ kan. Mo dẹ̀ mọ̀ wípé irọ́ lè di ọjà kó kùtà. Òtítọ́ lè di ọjà kó kùtà kí irọ́ tà tó bá yá, òtítọ́ ó máa bá. Tẹ́ bá rí ọmọ Adebukola Kolapo yẹn, ọ̀rọ̀ ẹ̀ bà mí nínú jẹ́ gan. Torí wípé mi ò ever believe láyé mi. Gbogbo yín ẹ máa mọ ọmọ yẹn ló máa ń wọ ìró àti bùbá tó máa ń gbé iṣẹ́ mi tí mo máa ń post. Tẹ́ bá rí àwọn tó ń tẹ̀lé àwọn ọmọ kéékèèké tó ń ṣe kinní yẹn, mi ń gba kọ́bọ̀ lọ́wọ́ wọn, mo máa ń post wọn láti encourage wọn ni. Orin tí mo ṣe níjọ́ birthday mi táwọn akéde ìsọnù gba ilẹ̀, wọ́n monetize ilẹ̀ yẹn fún wọn, over 600,000 lẹ́ni náà fún wọn. Èmi náà tún fún wọn lówó. Èmi gan tún fún wọn lówó. Ẹni tó onílẹ̀ fún wọn ní over 600,000. Kò sí nǹkankan tí mò ń gbà lọ́wọ́ wọn. Mo fẹ́ fi pé kí wọ́n fi gòkè ọ̀nà tí mo lè fi help wọn. Inú mi dùn pé at least wọn ò bá ayé èèyàn jẹ́, wọn ò bó ebú, wọn ò jalè, wọn ò ṣe yahoo. Gbogbo ọpọlọ t'Ọlọ́run fún wọn ni wọ́n ń ṣe. Wọ́n dẹ̀ ń pé kó máa dìde ni mo ṣe ń support wọn. Ọmọ ó ní ìkan náà, mo ti gbàgbé orúkọ ẹ̀ nísìn, tó máa ń ṣe show mi náà. Ó ṣe wedding lẹ́nujọ́ mẹ́ta yìí. Ó ṣe nǹkan kan ni mo ṣe kóra mi ńlẹ̀ fún. Torí tó bá mọ̀ mí, tó bá rí nǹkan tí ò dáa bóyá tó ṣẹlẹ̀ sí sàkání mi, tí bá ti wúlò fún ẹ rí, mo expect wípé kó pè mí. Kí ló dẹ̀ lórúkọ, bóyá Fẹ́mi àbí kí lórúkọ bọ̀bọ́ náà. Mo expect pé kó pè mí kó tó lọ sọ̀rọ̀. Èmi kọ́ ló sọ̀rọ̀ yẹn sí o, bẹ́ẹ̀ ó sọ sáwọn tó súnmọ́ mi. Mo fi pé ó mọ̀ pé kíní ó súnmọ́ mi, ó ṣe pè mí. After tó wá bímọ, ó pè mí, mi ò dá lóhùn. Èmi máa ń like kéèyàn gòkè, but èmi ò fẹ́ kéèyàn fi èrú gbàbùkún, kó fi èrú gòkè, kó pọmọ lọ́mọ jayé gòkè, kó ba ayé ẹni jẹ́ kó fi gòkè. Ayé ẹ máa padà bàjẹ́ ni. Kò sọ́gbọ́n mo ṣe fẹ́ ṣe. Ó lè rúlà tó dífá fún ọ̀rọ̀ nǹkan tí mo fẹ́ sọ yìí. Ẹ wo ọjọ́ tí Gistlover ti ń dayé láàmú. Ṣé wá rí ọmọ Adebukola yìí? Ọmọ yẹn nígbà tó ń gbé iṣẹ́ mi, máa pè é. Adebukola, má worry, Ọlọ́run á gbé ẹ sókè. Joe Smart, á dà fún yín. Joe Smart, mo mọ̀ọ́mọ̀ kóra mi kúrò ńlẹ̀ fún Joe Smart. Ó pè mí, mi ìgbé kọ̀ọ̀lẹ̀.
kò mọ nǹkan tó ṣe ó dẹ̀ mọ nǹkan tó ṣe bọ̀ kò mọ̀ pé mo rí kí dẹ̀ ló ṣe tó bá mọ̀ kó súnmọ́ mi tó bá rí nǹkan kan tó ṣẹlẹ̀ you can't just talk kó wá padà wá bá mi ó lè tú mi nírò síta kó wá fẹ́ bò mí nínú ilé ẹni tí n bá ti wúlò fún tó òwò ọjọ́ tí mo wúlò fún ẹ tó kàn lọ ṣe nǹkan torí pé o fẹ́ trend èmi náà á sá fún ẹ ó bímọ ó pè mí mi dá lóhùn ni mo dẹ̀ mọ́mọ́ má dá lóhùn ọlọ́run á bá wu ọmọ ẹ̀ but kí ni mi ò tí ó bá wọn pé mo ti wúlò fóun whatever it is á pè mí ọ́ kó wò pé àwọn míì máa ń ṣe nǹkan tí wọn kàn máa wò pé ipa tí a pa ọmọ ọ̀gbẹ̀rì a gbúdọ̀ pọ̀ máa wo bẹ́ẹ̀ ọmọ Adébùkọ́lá Kọ́lápọ̀ yìí ọmọ tó máa ń wọ ìró àti bùbá tó máa ń gbé iṣẹ́ mi fúnra mi mo ti pè é rí mo ní ìwọ ọmọ yìí mo ní máa ṣe jẹ́jẹ́ o mo ní sori bó ṣe ránṣẹ́ nǹkan yìí ọlọ́run á fà ẹ́ lọ́wọ́ sókè ọlọ́run á gbé ẹ ga ọlọ́run máa máa ṣàdúrà fún ó wá jíjọ́ ó yẹ kí n gbé iṣẹ́ kan fún bẹ́ẹ̀ kò ní fóònù wọ́n dẹ̀ fẹ́ ṣe yẹn kíákíákíá láti ìlú yìí ni mo ti ra fóònù tí mo ti fi ránṣẹ́ fún nǹkan tó sọ fún mi ó lóun ò ní fóònù ni ò jẹ́ kó mo kàn rí online mọ́ mo ní Bùkọ́lá kí ló tó ò ṣiṣẹ́ mọ́ online kí ló ṣẹlẹ̀ ó lóun ò ní fóònù mo dẹ̀ ra fóònù mo ní kó bá mi send ẹ̀ sí kódà màmá ẹ̀ fẹ́ dúpẹ́ lọ́wọ́ mi nínú torí kí ni ó dẹ̀ máa ń pè mí mo máa ń bá sọ̀rọ̀ nígbà mi a send message sí mi a lóun ní kàn máa send nǹkan sí not knowing pé according to the report police report tó ń ṣe lórí press release òun ló jẹ́ 80% òun ní ọmọọba Gistlover òun ló ń kọ́ 80% wọ́n ní 80% Gistlover pages òun ló create ẹ̀ ní ọmọ tó jáde láti inú ilé onígbàgbọ́ màmá ẹ̀ jẹ́ ọmọ Jésù ni mo ti pe nọ́mbà ẹ̀ lálẹ́ ó kọ̀ ring ó cut off nígbà tí màmá ẹ̀ fẹ́ bá mi tí màmá ẹ̀ fẹ́ kí mi àmọ́ nínú òun kò nídò ọmọ yẹn máa pè máa bá sọ̀rọ̀ pé má jọyìn ìjà o ṣe jẹ́jẹ́ o ọlọ́run á fà ẹ́ lọ́wọ́ sókè o ọlọ́run á gbé ẹ sókè o ọlọ́run á gbé ẹ débi tó ń lọ má máa ṣàdúrà fún àṣé inú máa jìn o imú ò máa lójú o imú òórùn imú tí imú gbọ́ oúnjẹ màá ní kò máa gbóòórùn àṣebi o ìwọ ọmọ yìí kí ló sún ẹ débi wípé òun bá yàn lọ́jọ́ yìí níbi tó ti ń ba ayé èèyàn jẹ́ ẹ wo bí Gistlover yẹn ṣe dayé láàmú ẹ wo bó ṣe da gbogbo ayé láàmú àbúrò mi kan láti Amẹ́ríkà ṣe sọ fún mi lánàá pé Gistlover ọmọ àti ẹ̀gbẹ́ yín rí àti nǹkan mú nítorí mi ò ń kọjá àyè mi ọ̀rọ̀ ọmọ Bùkọ́lá yìí máa dùn mí o wàláì ọ̀rọ̀ ẹ máa dùn mí o ọ̀rọ̀ ẹ máa dùn mí o torí ẹni tí n bá ti ní personal contact pẹ̀lú mi kì í fẹ́ kó ní wàhálà àmọ́ ju gbogbo ẹ̀ lọ gbogbo nǹkan tá a bá ń ṣe ló lérè ìwọ tó o rò pé o fẹ́ trend tó wá wo pé kí ló fẹ́ fi trend tó o rí tó jẹ́ pé o fẹ́ máa blackmail àwọn èèyàn o fẹ́ máa bayé èèyàn jẹ́ ló fẹ́ fi trend o lè trend but for some time o sì ń padà bọ̀ lálá tó ròkè ilẹ̀ ló ń bọ̀ law of gravity ni whatever goes up must surely come down tó bá dẹ̀ máa wá jábọ́ ìjábọ̀ ẹ̀ ò ní dáa ìwọ tó lọ́lá tó léyàn lẹ́yìn tó rò pé o fènìyàn sọ̀rọ̀ o fọlọ́lá sọ̀rọ̀ o ń balẹ̀ ayé jẹ́ o ń figi rolé ayé o ń dalẹ̀ ayé láàmú o sì ń bọ̀ wá bọ́lẹ̀ ìwọ tó rò wípé o fi òkùnkùn bojú o fòbùkùn bojú o tutọ́ sí dúfínú o ń ṣiṣẹ́ o ń tafà sínú ìmọ́lẹ̀ ayé ẹ̀ ń bọ̀ wá padà wá bàjẹ́ mo credit ọlọ́pàá Nàìjíríà in tí wọ́n bá fẹ́ ṣe náà fẹ́ ṣe tí wọ́n bá ṣe tán láti ṣe investigation wá ṣe wọ́n láwọn ti ń train wọn for the past 6 months ipe forensic investigation làwọn ṣe ẹ lọ jáwọ́ nínú ìkà ẹ lọ jáwọ́ nínú iṣẹ́ ibi ẹ lọ jáwọ́ nínú àìbàtèèyàn jẹ́ láti fi trend ẹ lọ jáwọ́ nínú wípé mo ń sọ fún yín pé ọ̀fẹ́ lòun ṣùgbọ́n tí àwọn kan tó rẹ́dì láti bá yín ṣe tá a tán fún yín woman Amẹ́ríkà yẹn náà bú o ló dàbẹ̀ ni pé wọ́n ta sí o ẹni ẹlẹ́ni tó ṣèyàwó ẹ mọbi tó ti ń bọ̀ ẹ lè lọ́rọ̀ ọlọ́rọ̀ láyé ọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ máa tẹ̀bàtì ẹ̀yin tẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ ọlọ́rọ̀ ayé yín ti bàjẹ́ ó ti polúkúmuṣálí ẹ̀yin ò nírọ̀rùn kò níyanjú ẹ lọ́nà àbáyọ nínú ayé yín abẹ́ ẹ̀yin fùrọ̀ yín rùn ẹ dẹ̀ gbọ́rọ̀ ọlọ́rọ̀ lórí ẹ ronú èpè ẹ ronú àdámọ̀
ẹ fẹ́ràn àwọn ọmọ yín ẹ máa gbọ́rọ̀ ọlọ́rọ̀ ẹ máa jókòó ti ọ̀rọ̀ ọlọ́rọ̀ bí ẹni táyé yín ti bàjẹ́ ayé tí yín dẹ kò ta sánsán. ẹ wò ó Bùkọ́lá torí Bùkọ́lá nìkan lèmi mọ̀ ń bẹ̀ o Bùkọ́lá ló ti kó sínú wàhálà yìí o màmá ẹ̀ dẹ̀ ti dàgbà mo dẹ̀ mọ̀ pé ìyá yẹn wàhálà ìyá yẹn ò lè mọ nǹkan tó ń ṣe ní ìyá yẹn tẹ́ kí èmi tẹ́mi bá sọ̀rọ̀ òun ló ti kó sínú wàhálà yìí báyìí o kí là ń ṣe ṣó wọ̀ tiẹ̀ ṣá ká máa jẹ níbi tí ká máa fi owó ẹkún ká máa fi pé a fẹ́ fi ra jẹ̀rín o kò lè fi owó ẹkún ra jẹ̀rín for some time tó bá yá ó máa padà wá di ẹkún fún ẹ kò sí ẹni tó tajà èèpẹ̀ láyé tí ò ní gbowó òkúta kò sí ẹni tó tajà èèpẹ̀ tí ò ní gbowó òkúta o lè máa fi owó ẹkún ra jẹ̀rín lẹ́nìí tó bá yá o máa padà wá sun ẹkún ni ó máa padà wá sun ẹkún ni àwítán àwọn kan ní alábòsí mo dẹ̀ sọ fún yín pé ìwọ tí mo bá ní mi ò kí ń kí ẹ̀ tí ń bá ń báyàn sọ̀rọ̀ kan má rìkọ́ọ̀dì mi ọlọ́run mi ò kí ń rò ó torí pé èmi tí ń bá fẹ́ràn ẹni tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ gan ò ní mọ̀ mi ní sọ̀rọ̀ ẹ̀ inú mi lè dúdú sí ṣùgbọ́n mi ní sọ̀rọ̀ ẹ̀ láì dáa fún ẹ torí mi ní jẹ́ kó kóòtù mi mo mọ bí mo ṣe ń dì pẹ̀lú anybody èmi ni mo ní ikùn mi lọ́dọ̀ wà èmi ni mo mẹni tí mo fẹ́ràn èmi ni mo mẹni tí mi ò fẹ́ràn wọ́n máa ní àbòsí kinní kan àbòsí mọ nǹkan tó ń pè lábòsí ni ṣé mi lè ṣàbòsí èèyàn kí lèèyàn kan fẹ́ fún mi ọlọ́run ọba kí lèèyàn kan fẹ́ fún mi ariwo kọ́ ni music kò sí nǹkan tó ń ṣe láyé táwa yóò tí ì ṣe ọlọ́run kọ́lọ́run kó fà lùbáríkà sí ni ariwo kọ́ ni music kì í ṣe gbogbo èèyàn tó wá ń pariwo lórí social media ní onírọ̀rùn ariwo kọ́ ni music nígbà tí ilé níyì tó nírọ̀rùn làwa yìí ti ní I'm telling you ariwo kọ́ ni music wọ́n máa sọ ìyẹn ò tiẹ̀ dùn mí ẹ lọ jáwọ́ nínú iṣẹ́ ibi ẹ lọ jáwọ́ nínú kẹ́ máa pààyàn jáyé ẹ lọ jáwọ́ nínú wípé kí ẹkún ọmọ ẹlàkejì yín kó jẹ́ òun ló ń fún yín lóúnjẹ kí ìbànújẹ́ ọmọ ẹlàkejì yín kó jẹ́ òun nínú ẹ̀lẹ́ ti fi ń jẹun ẹ máa padà wá ebi máa padà pa yín lọ́jọ́ alẹ́ ni ẹ dẹ̀ máa dá wàhálà lẹ̀ sórí àwọn ọmọdọ́mọ yín ó máa jẹ nínú ẹ̀ kó jẹ́ ibi tí èèyàn ti ń sunkún òun ni ayọ̀ ti yín ibi tí èèyàn ti ń sunkún òun lẹ́yìn fi ń jẹ ẹ sì máa padà pé bí ìjọ tí ọwọ́ pálábá yín bá máa ségi ẹni tí ò tà ara ẹ lọ jáwọ́ ọ̀rọ̀ ọmọ Bùkọ́lá yóò dùn mí o wàláhì ó dùn mí gan torí mi ò tiẹ̀ ever rò sí láyéláyé mi ò ever rò sí bí mo ṣe ń gbọ́ nísìn ó dàbí pé wọ́n ń lu irin lórí mi ni mo wish láti get màmá ẹ̀ kí n bá màmá ẹ̀ sọ mi mọ nǹkan tó sun débẹ̀ àní mo sì fi fóònù ránṣẹ́ sí tó lóun ò ní fóònù èmi ò dẹ̀ mọ̀ ó dàbí bọ̀bọ́ tí mo play voice note ẹ̀ náà tó lóun fẹ́ ra ring light nígbà tí bọ̀bọ́ yẹn ṣe voice note nǹkan tí ò jẹ́ kí n padà fún bọ̀bọ́ yẹn lówó máa sọ fún yín ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin young guys ẹ wà ní Nàìjíríà ẹ wà greedy bọ̀bọ́ yẹn ṣe voice note ó ní òun fẹ́ ra ring light 12,000 òun fẹ́ ra kíní kan gbogbo ẹ̀ ṣáà jẹ́ 12,000 ṣá mo wá send voice note mo ní mo fẹ́ ra equipment ẹ̀fẹ̀ mo ní kí ni nǹkan gbogbo èròjà tó ló fẹ́ rà ó ní bíi 12,000 nígbà tó máa ṣí owó fún mi tí mo ní ring light ó wá lọ ń ṣí ring light ẹyọ kan 30 mo ní ṣe bó sọ pé ó ní 12,000 ló fẹ́ rà ó ní kíní kan wà mo ìwọ ó ṣe jẹ́ pé nígbà tí mo ní mo fẹ́ rà fún ẹ ló wá rò pé ó ní kíní kan wà èyí tí wọ́n ló fẹ́ rà tèmi ni mo fẹ́ rà fún ẹ ò ṣe gbà nǹkan tí mo ṣe face off tí mi ṣe rà fún mọ́ nìyẹn èmi ò kí ń pọtí ilé kọ́ mi ìdẹ̀ kí ń ṣoore tí ò lọ́pẹ́ mi ò ń ṣoore kárí mi mi ò kí ń ṣoore káyé lè yìn mí mi ò ń ṣoore ìfà àṣẹrí oúnjẹ tí mò ń pín tí mo fi ń wọ̀n gan torí káwọn èèyàn bá má bàa sọ pé bóyá irọ́ ni mò ń pa àbí wọ́n parọ́ ọ́díò oúnjẹ ni mo ṣe ń ṣe torí mo mọ̀ pé oore tó o bá bò òun ló ní ọpẹ́ àti oore nínú mo kọ́ lọ́dọ̀ àwọn màmá tó bí mi lọ́mọ ni àìmọye àwọn tó wá ṣọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ wa tí ìyá mi ya gbá fún àìmọye àwọn tó wá ṣọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ wa tọ́tọ̀dọ̀ wa di graduate àìmọye àwọn tó wá ṣọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ wa tọ́tọ̀dọ̀ wa marry ta dẹ̀ sí lọ́lé ọkọ tí ò dẹ̀ èmi ò wọ́n kọ́ mi
láti má ṣoore kárí mi, láti má ṣoore kéèyàn rí mi pé mò ń ṣe é kó ba lè sọ pé àyìn mi. Ṣe rí oúnjẹ yẹn káwọn èèyàn má bàa sọ pé audio food òun ni mo ṣe ń gbé síta, torí oore tó o bá bò òun ló ní adùn, òun ló ní ìdùnnú jù. Bíbélì náà sọ pé ohun tí ọwọ́ ọ̀tún ẹ bá ń ṣe má jẹ́ kí ọwọ́ òsì ẹ kó mọ̀. Irú àwọn oore tó lálùbáríkà tó ní ẹ̀san re nínú nìyẹn. So o ni mo àìmọye àwọn tí mo máa ń ṣe fún lábẹ́lẹ̀ tí n bá wá sọ tọrọ Adebukola yìí, kúkú ní mọ̀ wípé mo ti ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ti wà láàárín èmi àti ẹ̀rí. Ní mọ̀ mo dẹ̀ máa ń bá sọ̀rọ̀ pé má wọrí, Ọlọ́run á grow ẹ bó ṣe ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́, torí ó tún sọ fún mi pé òun wà ní school, ó lóun wà ní school. Èyí tó kó rẹ̀ sí báyìí, ìgbà wo ló fẹ́ bọ́ ń bẹ̀? Ẹ jẹ́ kí eléyìí kó jẹ́ lesson. Ẹ̀yin èèyàn ẹ lọ jáwọ́ nínú iṣẹ́ ẹbí. Kò sí, ẹ má jẹ́ ẹ̀yin tẹ́ bá ń ṣe bí tẹ́ ń ba ayé èèyàn jẹ́, tẹ́ fi ń lọ́lá, tẹ́ fi ń láyọ̀. Ẹ ń ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀yin lẹ láyé ẹ̀ ní kú mọ́. Ẹ ń ṣe bẹ́ẹ̀ ni wípé ilé ayé ìkọ́kọ́rọ́ wà lọ́wọ́ yín. Wàláhì ìkọ́kọ́rọ́ ẹ̀mí yín Ọlọ́run ló wà, ọwọ́ Ọlọ́run ló wà. Ó lè wọ ẹlẹ́mìí kẹ́ ẹ má jí mọ́ lọ́la. Ó lè wọ ẹlẹ́mìí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí kí wẹ́ pé ọ̀rọ̀ àsọgbẹ̀yìn mi rèé, mi ò ní sọ mí mọ́. Ọlọ́run ló lè pa, ló lè jí. Ẹ tiẹ̀ máa ṣe, ẹ jẹ́ kí gbogbo yín tẹ́ ń ṣe ìwà ìkà yìí, tẹ́ ń ba ayé aláyé jẹ́, tẹ́ fi ń láyọ̀, tẹ́ ń jí pé bẹ́ẹ̀ bá ti ba ayé jẹ́, ẹ lè lérò. Conscience yín àti ẹ̀mí Ọlọ́run tó wà nínú ọkàn yín ti kú. Ní portion, gbogbo èèyàn tí ò bá ní space nínú heart ẹ̀ tó máa sọ fún pé nǹkan tó ń ṣe ò dáa, ó ti sọnù, ó ti di òkú, ó kàn ń rìn ni. Ẹ ní láti ní nǹkan kan tó máa sọ fún yín pé ìwà tí mo dẹ̀ ń wù yìí ò dáa. Tó o bá ti hùwà tí ò dáa, tí kò bá ti sí inner spirit ẹ, tí inner spirit ẹ ò bá ti sọ fún ẹ pé kò dáa, kò mọ̀ pé kò dáa. Ẹ wo woman yìí, let me tell you, God's will, nígbà tí God's will jáde tó ṣe show fún mi, the first show tí mo ṣe, mo react pé nǹkan tó ń ṣe yìí, and kí ló dẹ̀ jẹ́ kí n react sí show yẹn ni wípé wọ́n náà sọ nínú show yẹn pé àwọn mọ̀ mí, sister mi, mú ní ẹni tó bá mọ̀ mí pè mí sẹ́yìn kó bá mi sọ̀rọ̀, because bó bá ṣe show fún mi kì í ṣe gbogbo èèyàn ló máa nífẹ̀ẹ́ mi. Àwọn kan máa wà tó máa lo opportunity show tó ń ṣe fún mi tó máa fẹ́ fi bú mi. Because of that, má pè mí lẹ́yìn kó bá mi sọ̀rọ̀. Tó bá wá pè mí tí mo wá wà arrogant ẹ, ṣe nǹkan tó bá wù ẹ́ fún mi. The first show tí mo kọ́kọ́ ṣe wá rí second show tí mo ṣe, tí mo fara ya gan, tí mo ní oníkálukú máa gba nọ́mbà, wàláhì níwájú Ọlọ́run ọba ayé àti ọ̀run kò ṣe God's will ni mo bá wí. Olódùmarè ń gbọ́. Show yẹn ẹnìkan tó wá lọ ṣe show lẹ́yìn God's will, ẹni àǹtí kẹ́yìn ẹ̀yin mi ìbá yín jà o. Ẹ máa lẹ́ẹ̀bá mi jà, ẹ dẹ̀ máa drag mi, ẹ lẹ́ẹ̀bá mi jà. God's will kọ́ ni mo bá wí show yẹn. But nígbà táwọn wá reaction wọn ó wá dùn mọ́ mi pé yes, nígbà míì reaction wọn ó wá fún mi ní liver pé kìíní yẹn ó dà pé ó dùn wọn, ó ká wọn lára, ó wá dùn mọ́ mi. Ọgbọ́n tí mo fẹ́ jẹ́ kẹ́ kọ́ bẹ̀ ni wípé kì í ṣe gbogbo èèyàn tó bá ba yín wí ni kẹ́ máa dá lóhùn. Nígbà míì tẹ́ ẹ bá dá wọn lóhùn ó máa ń ta wọn lára, but tẹ́ bá ti dáhùn, reaction táwọn ṣe yẹn òun ló fẹ́ mi ní liver pé aṣọ ti ẹ̀dùn wọn, àwọn dẹ̀ kọ́ ni mo bá wí, God's will kọ́ ni mo bá wí. Bọ̀bọ́ ṣe react yẹn mo ní jẹ́ kí n ya accept ẹ̀ bẹ́ẹ̀ pé okay, ó dà pé wọn ò like bí ó ṣe like yẹn mo like pé wọn ò like. Nígbà míì tíyàn bá ṣe show fún ẹ tó ò bá dáhùn, ó máa ń dùn ju wípé kó dá lóhùn lọ. Ṣé rí tẹ́ ẹ bá ti dáhùn, ẹ máa fún ẹni tó ṣe show ní liver bí God's will ṣe fún mi ní liver níjọ́ yẹn nìyẹn. Ṣé wá gbọ́, èmi ò ṣe olórí burúkú mi dẹ̀ kì í ṣe ọ̀bàyéjẹ́, mo ti gbé God's will lẹ́yìn. Mo ti pe God's will lẹ́yìn. Mọ́mí Adébímpé ló kọ́kọ́ bá mi sọ pé God's will pé nǹkan báyìí, àwọn àti wọ́n sọ̀rọ̀ nǹkan kan, mo ní mọ́mí, mo ní máa pè wọ́n. Mo dẹ̀ pè wọ́n lẹ́yìn pé màmá ẹ̀yin kọ́ ni mo fi show tẹ rehearse yẹn bá wí. Show alákọ̀ọ́kọ́ yẹn mo rehearse show yín fine, but ẹlẹ́ẹ̀kejì yẹn ẹ̀yin kọ́ ni mo bá wí. But ìgbà tí mo rí pé ti bínú, inú mi wá dùn pé ó dùn yín, ó kẹ́ bínú. A dẹ̀ parí ẹ̀ bó ṣe yẹ kí ilé ayé wà nìyẹn. Tó bá yẹ pé kò ń ṣe pé bí Èkó tí mo lọ, mo kàn lọ very short stay, máa dọ́dọ̀ wọn. Ẹlòmíì dẹ̀ ti sásá bí ẹ show wọn, ó ti fẹ́ máa, ó ti ń bú èbú, ó ti rò pé àwọn máa jà lọ. Èmi ò ní fún ẹ̀yin olórí burúkú ní ààyè láti wo ara mi
débi téèyàn kan máa bú mi tí máa wá fún yín láàyè láti kọ́ sí wàhálà mi ní fún yín láàyè èmi fúnra mi ni mo pe God's will Lady Sídíkàtù Abọ́dún bọ́dúnrin àbí bọ́dúndé tó máa ń sọ̀rọ̀ okó àtòbò yẹn ìjọ kan mo rí wọn ní Costco mo kọ̀ rónítọ̀ mo bá like skin ẹ̀ mo ṣáà ń wò mí mọ̀ pé ẹni tí mo mọ̀ ni àwọn náà ń wò mí wọ́n lọ nígbà tó di ìjẹta wọ́n náà ṣe show lórí TikTok àwọn olórí burúkú tó máa ń lo orúkọ mi wọ́n wá lọ gbórúkọ mi wọlé woman yẹn wá rò pé mi ni wọ́n ní woman yẹn wá dáhùn pé ha àti nǹkan ò lè wọ bí ó láti apologize ni wọ́n wá ń bi pé kí ló máa apologize fún wọ́n ní wọ́n sọ pé èmi gbé àwọn jẹ́ káwọn èèyàn bú àwọn ní táìmù kéèsì bọ̀bọ̀ tó fẹ́ gbé wòwò ọmọ síta yẹn nígbà tó wá sọ sísítà mi tó wá sọ̀rọ̀ yẹn fún mi ó wà lórí fóònù tí mo fi mú nọ́mbà mi mo dẹ̀ pé woman Lady Abọ́dún yẹn mo dẹ̀ pé lẹ́sẹ̀kẹsẹ̀ mo ní madam mo náà lè ṣe show lórí TikTok wọ́n léèyàn kan gbórúkọ mi wọlé wọ́n lè wá sọ pé mo láti bẹ̀rẹ̀ pé mo ṣẹ̀yìn mo ní however èmi kọ́ ni mo wọlé sí TikTok yín o ẹ kọ́kọ́ gbà yẹn àwọn èèyàn ló impersonate mi ni mo ní but ẹni mo ṣẹ̀yìn kí ni mo ṣe wọ́n ní ìgbà kìíní kan mo ní ẹ sì gbé yẹn sínú látọjọ́ yìí ikú ò jìnnà sí everybody nígbà tẹ́ bá dì mí sínú ẹ má máa ṣe báyìí èmi ò mo rí tẹ́ bá yẹ pé ẹ má bínú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ forgive me tó bá yẹ pé mo ṣẹ̀yìn forgive má bínú ò yọ nǹkan kan lára anybody ó máa jẹ́ kó tún ní peace ni Ọlọ́run má bínú ò yọ nǹkan kan lára ẹ ó máa tún fún ẹ ní peace of mind mo dẹ̀ pé woman yẹn jọ yẹn mo ní ẹ má bínú ẹ jẹ́ kó let it pass ẹ forgive me mo ní ẹ má bínú nítorí Ọlọ́run ẹ forgive me mo dẹ̀ bẹ̀ woman yẹn jọ yẹn mi ìwà mọ̀ kọ́kọ́ wọn wà níbẹ̀ ọkọ wọn dẹ̀ gbà kọ́ ó ní madam ó ní ẹ ṣe nǹkan tó jọ mí lójú o èèyàn ni yín nǹkan kan èèyàn ni yín a dẹ̀ parí ẹ̀ síbẹ̀ èmi ò láì láti ní torí tó bá rí pé o ní wàhálà ni o fẹ́ ní problem mi ìkọ̀ láti block ẹ off kí n má rí ẹ mọ́ tí mo ti ṣe lálẹ́ yìí fún àwọn kan mo ní mi ìfẹ́ rí mọ́ but mi ìfẹ́ wàhálà mi ìfẹ́ bá anybody jà èmi lọ́mọ tí mo bẹ̀rù àwọn ọmọ mi mo bẹ̀rù wọn gan wọ́n ti ń dàgbà nígbà mi ti bá sọ nǹkan mi ọmọ mi obìnrin yẹn tiẹ̀ lé kàǹkà mọ́mì ìgbà wo ni mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ burúkú lẹ́nu akọ́ṣàn mi mo láwọn ọmọ tí mo bẹ̀rù mo ní màmá tí mo bẹ̀rù mo ní partner tí mo bẹ̀rù ẹ kàn lè rí mi kí n wá sórí line kí wá mo ní àwọn tó lè caution mi mi ìdí ẹ̀ fẹ́ káwọn ọmọ ó láwọn nǹkan tí mo fẹ́ káwọn ọmọ mi bá lọ́wọ́ mi kán rí mi tí mò ń ṣe not èpè ìjà mélòó lèèyàn fẹ́ lò láyé ìṣẹ́jú mélòó ló wà láàrin ikú àti ìyè kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ yín lo ilé ayé bẹ́ẹ̀ ni pé ẹ ò ní kú mọ́ kí ló dé tẹ́ ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀yin lẹ lè di ẹ̀mí yín mú kó má jábọ́ ní nǹkan tẹ́ lè lérí pé ẹ máa rọ́ọ̀la kẹ́ ẹ má rọ́ọ̀la ní nǹkan tẹ́ lè sùn lálẹ́ yìí kẹ́ ẹ má jí mọ́ lọ́la kí lẹ fẹ́ fi lé ọmọ lọ́wọ́ gan ẹ jẹ́ ká lọ jáwọ́ èmi love inner peace mo love peaceful environment òun lọ́pọ̀lọpọ̀ yín ṣe ń sọ pé alábòsí mi ìfẹ́ béèyàn kankan ṣọ̀rẹ́ but mi ìfẹ́ béèyàn kankan ṣọ̀tá mi ń ṣe the type tó ń lọ́rẹ̀ẹ́ but mi ò fọ́tà òun ni mo ṣe máa ń declare everybody wípé ọ̀rẹ́ mi ni everybody àfiwọ́ tó bá choose láti jọ́ta mi máa dẹ̀ fẹ́ síbi tó wà máa put in your place kò sí nǹkan kan tí mo fẹ́ gbà lọ́wọ́ anybody now mo wà self-sufficient kò sí nǹkan kan tí mo fẹ́ gbà lọ́wọ́ anybody honestly kò sí mi ìdẹ̀rí jáde tí mo fẹ́ jáde tó bá máa ka èèyàn mẹ́wàá tó múra ń bẹ̀ máa jẹ́ kan nínú wọn ó dá mi lójú dọ́dọ̀ Ọlọ́run ni gbogbo nǹkan tí mi fi ṣègbéraga gbogbo nǹkan tí máa fi múra lọ́lọ́run ṣe fún mi surplus tí wọn ò ní sọ pé àṣàkù tó yẹ pé tí wọ́n bá fi owó tọ́ ẹ wàá mọ̀ pé nǹkan tí mo wọ̀ sára owó ni níwọ̀n bá tèmi mi kò ṣe pé bí a mo fi ṣe ẹnu tó bá fi owó tọ́ ẹ mo máa ń dìídì mo sọ fún yín pé ó ní àwọn shops kan tí mi ní wọ bẹ̀ lọ ra nǹkan ó ní àwọn nǹkan tí mo máa rà tí máa mú délé tí máa pé eléyìí mi ò lè wọ́ sọ́rùn ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ Ọlọ́run but àgbá òfìfo ló máa ń pariwo ẹ jẹ́ ká lọ jáwọ́ nínú àti máa ba ayé èèyàn jẹ́ gòkè torí pé rate tó fi gòkè yẹn wàá wálẹ̀ tó bá máa jáde mọ́lẹ̀ báyìí o lè fi bẹ̀ ní stroke kó má rèéyàn gbé ẹ dìde mọ́
kó jẹ́ pé ibẹ̀ ló torí bó ní oníkálùkù ló lẹ́lẹ́dàá. Ẹ lọ jáwọ́ nínú kẹ́ ẹ máa tajà èèpẹ̀, ẹ máa fi gbowó òkúta ni. Ẹ lọ jáwọ́ nínú àríjẹ nídìí màdàrú. Ẹ lọ jáwọ́ nínú orí burúkú, nínú òṣì, nínú ọdún tuntun. Ẹ lọ jáwọ́. Ẹ wu ìwà tí ọmọ máa bá lọ́wọ́ yín dáadáa. Màá rí ẹlòmíì, kò sí ẹlòmíì lọ́mọdé kékeré, ẹni tó bá ti ń bímọ, tẹni tí ìyá tó bá ti ní ọmọ tó ti ní ọmọ, ìwọ tó ṣe ń bẹ̀rẹ̀ live lọ gbé jẹ́. And the reason is that sórí àwọn tó ti ń bímọ, tí ọmọ wọn ti ń bímọ, wọ́n ti sá aṣọ wọn ti gbẹ. Wọ́n ti sá aṣọ wọn ti gbẹ. Ọwọ́ wọn ti torí eléré. Wọn ò ní nǹkan kan tó fẹ́ lùzì mọ́. Ìwọ tí o sì níwó robo tó o fẹ́ máa fi àwọn àgbàlagbà, àwọn arúgbó ta yín. Ọmọdé tó ní aṣọ àgbà ń rùn, àgbà ń bọ̀ wá kàn ẹ́. Kì í ṣe gbogbo ṣe rí nǹkan tèmi máa ń wò fáwọn ìyá yìí ni wípé mo máa ń wò pé tó bá jẹ́ pé irú wọn lọ́lọ́run fi fún mi àsìyá ń kọ́, ṣé tí ìyá mi bá misbehave ṣé mo máa dá lóhùn ni? Ṣé màá kọ́ níyà ni? Téèyàn bá ní wọn níyà ń kọ́, kí lèèyàn fẹ́ ṣe sí? Kí lèèyàn fẹ́ ṣe sí? A dẹ̀ máa ń ní àwọn ìyá kan tó máa ń burú bẹ́ẹ̀ téèyàn máa ní. Grandmother tèmi tó wà láyé tó bá ṣe nǹkan míì báyìí ẹ máa wò pé tó bá jára àtà ló ṣe fún yín kí lẹ máa ṣe. Tó bá mú nǹkan dání tó bá lòun ò fún yín kẹfẹ́ kú kò ní fún yín ni. Bó bá jí yín lóru pé kẹ lọ síbi kẹ kó òun ràn yín iṣẹ́ tẹ á sọ fún yín ẹ bá máa sunkún. Á ní wọ́n máa ń sunkún lọ ṣe iṣẹ́ òun, wọn ò gbúdọ̀ kọ́ ni. You are allowed to cry ṣùgbọ́n lọ jíṣẹ́ òun ṣùgbọ́n ò gbúdọ̀ kọ́. Gbogbo àwọn ọmọ tó bá jáde láti ilé eré tí wọ́n kọ́ dáadáa tó ti rí àwọn màmá kan tó jẹ́ pé wọ́n kàn máa ní inú fámìlì ẹ̀ a máa rí àwọn màmá tó bá ti bímọ tó ti ní grandmother ìwọ̀nba ni kí wọ́n sọ̀rọ̀ kó move yín mọ̀ because wàláì wọn ò ní kankan láti lose. Ọwọ́ wọn ti tẹnu, ọwọ́ ọmọ tó bá kú lẹ́nìí tírú àwọn ìyá yẹn bá kú wọn ò kí ń ṣòkú ọ̀fọ̀, wọn ò kú àkúrun, wọn ti tọ́ nǹkan wọn dórí, wọn ti sá aṣọ wọn ó ti gbẹ. Wọ́n ti sá aṣọ wọn ó ti gbẹ. Òun ló fi dàbẹ́ ni pé wàláì kò sí ìyá kan tó lè bú èmi lórí Starbucks bí mo fẹ́ dá ló máa fi rẹ́rìn ni. Nítorí pé mo ti ní grandmother wẹ́ pé ó jẹ́ disciplinarian tó pé tó bá ṣe nǹkan mi ìbá wàá wò pé màá mi. Ẹ jẹ́ ká lọ yíwà padà o. Ẹ jẹ́ ká lọ yíwà padà. Ẹ jẹ́ ká mọ̀ páwa kọ́ la ní ẹ̀mí wa. Ẹ má jẹ́ kí ikú kó ká nǹkan mọ́ wa, nǹkan tí ò dá mọ́ wa lọ́wọ́. Torí ìgbàkigbà ni ọlọ́jọ́ lè dé. Ọlọ́run ò fi èjì pín ikú o. Ẹ gbàgbé nípa 70 ọdún ní ọdún wa o. Tí Ọlọ́run bá fi èjì pín ikú, ilé ayé yìí á ti kún jù. Ẹsẹ̀ ò ní gbalẹ̀ nínú ilé ayé. Ọ̀pọ̀lọpọ̀ ni mò ń rí tẹ́ ń ṣe ayé bí àwa ìlọ, tẹ́ ń lo ayé bí ìgbà tẹ́ ẹ̀ bá ní kú mọ́, tẹ́ ń lo ayé bẹ́ẹ̀ ni pé ẹ ti níbi tẹ́ ẹ sùn ẹ̀mí yín sí. Ìgbà tó bá wù yín lẹ lè já. Ẹ lọ jáwọ́ nínú iṣẹ́ ibi. Ẹ yé tajà èèpẹ̀ kẹ́ yé máa gbowó òkúta. Ẹ yé fi owó ẹkún kẹ́ ẹ rò pé fi ń rajà ẹ̀rín. Ẹ máa padà wá sunkún ni. Ọlọ́run má jẹ́ kẹ́ ẹ sunkún dé ibi tẹ́ ẹ ti rẹ́rìn dé láyé. Ẹ lọ yíwà padà. Ẹ lọ ṣe rere. Bùkálá kò sí àdúrà mọ́ lẹ́yìn òkú. Tí òkú bá ti kú á sun ọ̀run re. Má jòkó má jẹ kòló. Àdúrà yẹn ò mú nǹkan kan mọ́. Ohun tó ń jẹ lọ́run ni ó bá wọn jẹ. Ihun tó bá deserve ló máa jẹ lọ́run. Má jọ̀kú má jẹ kòló. Tíṣẹ́ ọwọ́ ẹ̀ ò bá jẹ kòló ò ní jẹ kòló. Tíṣẹ́ ọwọ́ ẹ̀ bá jọ̀kú tó bá jẹ kòló wàá jọ̀kú wàá jẹ kòló. Ọ̀run rere o kò sùn re. Tíṣẹ́ ọwọ́ ẹ̀ bá wọ ọ̀run rere kò sùn re wàá sùn re. Bí iṣẹ́ ọwọ́ ẹ̀ ò bá wọ ọ̀run rere jọ́ tó ti kú ló ti máa nù ẹ́ nínú kòtò. Àdúrà kankan ò sí lẹ́yìn òkú mọ́. Kò sí àdúrà kankan lẹ́yìn òkú mọ́. Bùkọ́lá tí iṣẹ́ ọwọ́ ẹ̀ á da ẹ láre. Mo bẹ̀ gbà ládùúrà. Ó dùn mí o. Ó really disappoint mi. Torí mo máa ń like ọmọ kékeré tó bá ń ṣiṣẹ́ tí ò jalè tó dẹ̀ ń face life ẹ̀ tó dẹ̀ ń struggle láti dìde. Mo like ẹ̀ bọ́ ọkọ tí mo rí lálẹ́ yìí
pẹ̀lú press conference yẹn ó jẹ́ nǹkan tó bà mí nínú jẹ́ o mo dẹ̀ gbàdúrà pé well ọlọ́run á kó ẹ yọ ẹ̀yin èèyàn ẹ lọ jáwọ́ nínú iṣẹ́ bí o torí ojoojúmọ́ ni kú ń pọkànlẹ̀kùn ẹ máa live life yín bẹ́ni pé ẹ ò ní rí ọ̀la ẹ máa gbé ìgbé ayé yín bẹ́ni pé ẹ máa kú látojú oorun ẹ máa gbé ìgbé ayé yín bẹ́ni pé ẹ ò ní ríjọ́ kejì ẹ máa gbé ìgbé ayé yín bẹ́ni pé ẹ máa jẹ́wọ́ máa pa yín lórí ẹ máa gbé ìgbé ayé yín bẹ́ni pé everything máa wà rosy oúnjẹ kan lèèyàn máa jẹ tí ò ní jẹ mímọ́ oorun kan lèèyàn máa sùn tí ò ní sùn mímọ́ ọ̀rọ̀ kan lèèyàn máa sọ tí ò ní sọ mímọ́ ẹ máa gbé ìgbé ayé yín bẹ́ẹ̀ o kẹ ẹ má ba kí wàhálà tẹ̀ ń ṣe láyé yìí tí ọ̀run kan bá wà kẹ lè make ọ̀run sabarikolo.com ẹ káalẹ́ ó dàárọ̀.